Àkókò ló níṣẹ́ kágbẹ́dọ́ o ṣe bíran alákàn ló ní ká fọpo ẹ wò mí bíran aláǹtakùn bá ti láǹfààní àti máa takùn wọn lọ ìran alákàn náà gbìyànjú àti máa fọpo wọn lọ lálẹ́ odò iṣẹ́ oríran wọn náà ni wọ́n láǹfààní àti máa ṣe èbà àkéké tẹ́yìn ń wò yẹn nìkan ò lè dági gé nígbó bẹ́ẹ̀ sì rèé ọ̀làlà nìkan ò lè dági làdà tí sùsé èèyàn ní bẹ lẹ́yìn orò tó rò òfin ké èbà Túndé ọmọ Fálọlá mo tún ti dé sórí ètò lónìí dídé ni tewé òmòdé bíbọ̀ náà ni tọ̀rọ̀ mo bọ̀ wá dídé tí mo dé yìí kì í ṣe kólókó ọmọ lè roko láíláí fà àbàdà àní dídé tí mo dé yìí kì í ṣe kólódò ọmọ lè rodò mo dé tọgbọ́ntọgbọ́n mo dé tìtàntìtàn mo dé tọ̀nà àbáyọ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́yìn ó fìdílé nǹkan ẹ jẹ́ àtúnjọ jẹ ìgbáládùn ètò ọ̀hún lónìí àkọjá ewé ètò ọ̀hún rèé èbà ìjìnlẹ̀ Yorùbá ni lètò ọ̀hún ètò pẹ̀lú Túndé ọmọ Fálọlá mo mú tàn kan wá fún wa lónìí tí mo fẹ́ kémi àti yín kájọ láǹfààní àtúntìjọ gbéyẹ̀wò kí ni ìtàn ọ̀hún àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n á máa sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀hún nígbà ìwáṣẹ̀ ọ̀rọ̀ ọ̀hún sì ń jẹyọ di àsìkò tá a wà yìí gan wọ́n ní ẹni tí ò ṣe bí Alaru lóyìnbó ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pé kò lè ṣe bí adegboro lọ́jà ọba ìtàn dòwe ni báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe rí bó ló ṣe ṣẹlẹ̀ gan bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ ẹ láǹfààní àti gbọ́ lórí ètò yìí lónìí ọ̀gbẹ́ni kan ní nílùú Ìbàdàn ọmọ bíbí ìlú Ìbàdàn ni àdúgbò Òkè Àrẹ wọ́n ti bí Adégboro Adégboro jẹ́ èèyàn kan tó jẹ́ èèyàn tó ní kìmí láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ nígbà náà ṣùgbọ́n kò rọ́wọ́ orí láwùjọ ó wá gbìyànjú àti wá ọrọ̀ ajé kúrò nílùú Ìbàdàn ó tẹkọ̀ létí ó bọ́ sílùú Èkó ó wá dé ìlú Èkó ọ̀hún ọjà kan eléyìí tó gbajúgbajà nílùú Èkó ló bára rẹ̀ ọjà ọ̀hún orúkọ rẹ̀ là ń pè ní Òyìngbò èbà ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lọ́tún àti lósì Adégboro ó gbà àárù tó bá gbà àárù á gba sílè kan bó bá gbà àárù eléyìí á tún gba sísì tó bá gbà àárù eléyìí oríṣiríṣi owó nígbà tó sì ń ré jọ Adégboro ó kó àkóyawọ́ alákọ̀ọ́kọ́ nu kò sì ya alájẹtán alájẹsẹ́kù náà ni Adégboro bó ti ń náwó bó ti ń pawó ó ń kó pamọ́ bó ti ń pawó ó ń jẹun ó sì tún fi díẹ̀ pamọ́ bẹ́ẹ̀ bó ṣe wá ń fi díẹ̀ pamọ́ ọ̀hún kọ́ èbà ó bẹ̀rẹ̀ sí ní rewó títí di ọdún 3 gbáko tó lò nínú ọjà Òyìngbò tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí Adégboro ọ̀hún kò fi jẹkújẹ bara ẹ̀ jẹ́ Adégboro ọ̀hún sẹ̀ kò fobìnrin bara ẹ̀ jẹ́ Adégboro ọ̀hún kò fi àwọn nǹkan mèremère ilé ayé tó lè gba owó kúrò lọ́wọ́ èèyàn kò fi bara ẹ̀ jẹ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó yẹ kí ọmọkùnrin ṣe nílé ayé lẹ́yìn ọdún 3 tí arákùnrin Adégboro yìí tó lò nínú ọjà Òyìngbò ń kọ́ ọmọ rẹ̀ ọmọlanke ẹyọ kan ṣoṣo ó rọ ọmọlanke ọ̀hún ó bọ́ lọ́wọ́ ká máa forí gbàárù lọ́wọ́ àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní ti ọmọlanke káàkiri kúrò nínú ọjà abáwọn èèyàn gbé ọjà kúrò ní ibi tó má ti rajà sí ìletò wọn àbí sí ìdíkọ̀ tèmi ti yín tòótọ́ ó tún ṣe léè fódìdí ọdún 3 míì gbáko Adégboro tún ra ọmọlanke 3 míì sí ó pé 4 ṣe wá rí 3 ọ̀hún ó ń yá àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ tí àwọn ń forí gbàárù yóò yá wọn tó bá dalẹ̀ àwọn wàá sanwó fún ẹ̀yin olóyìnbó a máa pe kinní ọ̀hún ní deliver ọmọlágbá pọ̀ Adégboro yóò gba owó lọ́wọ́ kínní yóò gbà lọ́wọ́ kejì yóò tún gbà lọ́wọ́ ẹni kẹta títí kan titara ti ẹ̀ gan ó ń re gbogbo owó ọ̀hún jọ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọdún 3 míì mọ̀ pé ó mọ̀ pọ́dún 9 Adégboro ra mọ́tò mọ́tò ọ̀hún ó ní wọ́n ń pè ní yẹrí ń bẹ́tọ́ dámọ̀ èmi wà láyé ńgbà náà bí ọdún mélòó kan sọ́ọ̀n ni ó ti ń tó bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún báyìí Adégboro ra yẹrí ń bẹ́tọ́ àti bọ́ọ̀lẹ̀ kájà wọn a máa pè yẹrí ń bẹ́tọ́ o bọ́ọ̀lẹ̀ kájà lórúkọ mọ́tò ọ̀hún náà tẹ́ bá tún fẹ́ pè ń tẹ́ rí ẹ pè ń bẹ̀ kí ni mò ń fà á lọ tí mo fẹ́ fàyọ kúrò nínú ọ̀rọ̀ ọ̀hún ni pé ó ra mọ́tò ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní fi bá àyàn kẹ́rù ẹ ti gbàgbé pé ọmọlanke ó wà ńlẹ̀ àti mọ́tò yóò kó gbogbo owó ẹ̀jọ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó ra bọ́ọ̀lẹ̀ kájà kínní ó ra kejì ó ra kẹta ó ra ìkẹrin bọ́ọ̀lẹ̀ kájà ó pé 4
ọmọlanke ó pé mẹ́rin owó wá dé. ẹ sì mọ̀ òwe Yorùbá kan ló ní ọmọ tó bá gbàgbé ilé ó ṣe kí ni o ó sọ àpò ìyàkọ́ ni. Bí àjò bá pẹ́ títí ilé ńlá bọ̀ sinmi oko bẹ́ẹ̀ ni n tó jọun la fi wé èpo ẹ̀pà lọ́jọ́ pósí ẹ̀ lérí. Ó wá wòye wípé ilé tóun wà yìí ó ṣeéṣe kóun má ṣe kí ni o kóun má lè gbìyànjú àti kọ́lé sí àjò tóun wà ilé làbọ̀ sinmi oko ní tòótọ́ ó gbìyànjú àti lọ rèé ra ilẹ̀ sílé rẹ̀. Níbo ló rà á sí gan? Ọjà Ọba ló rà á sí, àdúgbò tí wọ́n ti bí Adégboro nu. Ọjà Ọba ló rà á sí. Ó wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé òun lẹ́yọ kọ̀ọ̀kan ọkọ̀ dókè ebà ọkọ̀ débi kó kàn án. Ó wá dọjọ́ tí ó kàn lé ó kó àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ìyekan rẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ nílùú Èkó ó kó wọn lọ sílùú Ìbàdàn. Jẹ́lẹ́ jẹ́ mọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kanlé ọ̀hún wọ́n kàn gbagbagba gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tó wá wà ní Ìbàdàn tó fi lẹ̀ ojú kan náà tó fi wọ́n sí ló bá wọn ebà ojú kan náà tó fi wọ́n sí òun ló bá wọn. Tèmi ti yín tòótọ́ wọ́n gbìyànjú o wọ́n lọ bá Adégboro wọ́n lọ rèé bá wọn bí léèrè arákùnrin kí nìdí ọ̀rọ̀ rẹ? Adégboro wò wọ́n ọ̀rẹ́rìn ìdí ọ̀rọ̀ mi lẹ fẹ́ mọ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀dà kò sí wàhálà. Nígbà tí mo délùú Èkó mo wáṣẹ́ títí mi ò rí ṣùgbọ́n Ọlọ́run ṣeun mo ríṣẹ́. Wọ́n ní oríṣẹ́ ó ní bẹ́ẹ̀ ni irú iṣẹ́ wo ló wá rí? Ó ní iṣẹ́ aláàrù ni. Àwọn yóò bá káwọ́ gbéra pé mọ́ wo dèdè rìn ṣé iṣẹ́ àrù ni iṣẹ́? Ó yín mú sí wọn ó ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó ní iṣẹ́ àrù ni. Ó ní mo bẹ̀rẹ̀ sí ní gbà àrù mo gbà àrù fọdún mẹ́ta mo rọ ọmọlanke àkọ́kọ́ mo tún ti ọmọlanke fún ọdún mẹ́ta míì mo ra mẹ́ta míì sí ó jẹ́ mẹ́rin. Lẹ́yìn ọdún mẹ́ta mo ra mọ́tò bọ́lẹ̀ kájẹ́ ẹyọ kan lẹ́yìn ọdún mẹ́ta ńkọ́ mo tún ra mẹ́ta sí ó pé mẹ́rin. Ó ló fún mi láǹfààní láti wá kọ́ ilé yìí sí ilé aláruru yìí sí bíi. Àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní tàka òṣì dànù Ọlọ́run má jẹ́ kó rí àwọn orí ndáwọn ìgbà àrù láyé àwọn ndáwọn fi ṣe kinní kan láyé àwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní tàka òṣì dànù. Ó wá sọ fún wọn ẹ wò mí ẹni tí ò ṣe bí èmi tí ò ṣe bí èmi kó ṣe bí èmi bí aláàárù lọ́jà Òyìngbò kò wá lè ṣe bí èmi Adégboro bí mo ṣe kọ́lé tó ilé tó dáa tó báyìí ilé tó rẹwà tó báyìí o kò lè ṣe bẹ́ẹ̀ o. ìyẹn ò ní pé ẹni tí ò ṣe bí aláàárù lóyìngbò kò lè ṣe bí Adégboro lọ́jà Ọba. Bẹ́ẹ̀ bá fẹ́ wádìí fún ìmọ̀ ìjìnlẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe ìtọpinpin ọ̀rọ̀ tí mo sọ yìí gan ẹ lọ síwájú Olúbàdàn ààfin Olúbàdàn nílùú Ìbàdàn lónìí olónìí ilé kan wà níwájú ààfin Olúbàdàn ọ̀hún ilé tó wà níwájú ẹ̀ gangan ilé Adégboro nù. Ìbà kò ní jù báyìí lọ lórí ètò yìí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá aláǹfààní àti jẹ́ńbẹ̀ akínyìn o kì í dùn ó pọ̀ ṣókí ńlọbẹ̀ oge ẹ rí mọ̀ọ́dẹ́mọ̀ gẹ̀ẹ́sì rèé ìpéǹpéjú báyìí láàláàfilà bó bá ti kọjá ìpéǹpéjú wọn mọ̀ bí ń lè rè pé bọ̀dá ṣé a sí nǹkan kò sì sí nǹkan náà wọ́n fi ṣàkọni Túndé ọmọ Fáwọlá tó fẹ́ máa lọ lórí ètò yìí nìyẹn tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún pàdé wa lórí ètò yìí fún ìtàn alárinrin ìbà ẹ̀yáṣẹ́ o.